ọmọ ogun ilẹ̀ wa dóòlà àwọn olùfarakásá tó ṣe kòǹgẹ́ àwọn ajínigbé agbébọn nípínlẹ̀ Kwara. Ààrẹ Tinubu foríjì Mariam Sanda, obìnrin tó gún ọkọ rẹ̀ lọ́bẹ pa lẹ́yìn tó gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún 6 àti ààbọ̀. Wọ́n tún sọ́sẹ́ láabi wọn ò nípínlẹ̀ Kwara. Àwọn agbébọn ṣekú pa adarí ọ̀dọ́, ìyá rẹ̀ faragbọ́ta ìbọn, jí èèyàn 2 gbé sá lọ lákòókò ìkọlù tó wáyé ọ̀hún. Àṣẹ Ọlọ́run kọ́ ni fífẹ́ ju ìyàwó kan lọ. Adéwálé Àyùbá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Mílíọ̀nù kan ẹ̀dà Bíbélì ni yóò jẹ́ pínpín káàkiri ilẹ̀ wa Nàìjíríà ní bíbu ọlá fún Ṣèyí Tinubu láti sàmì àjọyọ̀ ọjọ́ ìbí 40 ọdún rẹ̀. Àlàyé ọ̀rọ̀ rèé o tí ẹgbẹ́ ASUU fi gùn lé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ 2. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to Drive TV. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọpẹ́ o! Ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa dóòlà àwọn olùfarakásá tó ṣe kòǹgẹ́ àwọn ajínigbé agbébọn nípínlẹ̀ Kwara. Àdúpẹ́. Ikọ̀ ológun 2nd Division Sector 3 Operation Fansa Yama ti jẹ́wọ́ akíkanjú wọn lórí àṣeyọrí iṣẹ́ ìdóòlà tí wọ́n gùn lé nípa gbígbógun ti àwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Kwara pẹ̀lú bí wọ́n ṣe dóòlà àwọn olùfarakásá míì lákòókò iṣẹ́ ìréde ní aginjù Babanla. Ọ̀gágun Stephen Nwankwo, adelé igbákejì ọ̀gá àgbà lẹ́ka alukoro iléeṣẹ́ ológun 22 Armored Brigade nílùú Ìlọrin fìdí iṣẹ́ àwọn ikọ̀ ológun múlẹ̀. Ó ní ikọ̀ ọmọ ogun ilẹ̀ wa jẹ́ kíkó lọ sí ibùba ìréde ní Babanla látàrí ètò ààbò tó mẹ́hẹ lágbègbè náà. Ikọ̀ ọmọ ogun láì fàsìkò ṣòfò gùn lé iṣẹ́ ìdóòlà ní ibùba ibi tí àwọn agbébọn fara pamọ́ sí níbi tí wọ́n ti ṣàṣeyọrí nípa dídóòlà abilékọ Olúwabùsáyọ̀ Táíwò ẹni ọdún 25 àti ọmọ rẹ̀ ọkùnrin Táíwò Ire Ayọ̀mídé ọmọ ọdún 3. Àwọn olùfarakásá méjèèjì tí wọ́n dóòlà ọ̀hún ni wọ́n jí gbé ní agbègbè Òkè Ọdẹ lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 tí wọ́n sì ti ń gba ìtọ́jú ní ọgbà ìtọ́jú níbùbá àwọn ológun tí wọn yóò fà wọ́n lé àwọn mọ̀lẹ́bí wọn lọ́wọ́ ní kòpẹ́kòpẹ́. Nínú ìbápàdé ọ̀tọ̀ọ̀tọ̀ míì, ikọ̀ ológun tó gùn lé iṣẹ́ ìréde lójú ọ̀nà àwọn ògbóǹtarìgì agbébọn ṣe bẹ́ẹ̀ dóòlà ọ̀gbẹ́ni Muhammadu Sani tí ọ̀pọ̀ mọ̀ sí Mẹ́sáì ẹni 40 ọdún tó ń ta tíì lágbègbè Garkama. Olùfarakásá náà tí wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀ lẹ́yìn tí àwọn agbébọn pa á tì ni wọ́n fún ní ìtọ́jú kànmọ́nkóbó. Ìbọn àti àdá jẹ́ rírí gbà padà níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Nígbà tó ń gbóríyìn fún ikọ̀ ológun fún iṣẹ́ takuntakun àti ìdásí kànmọ́nkóbó, ọ̀gágun àgbà ikọ̀ ológun 22 Armored Brigade Brigadier General Extra Bakins tó mú dá àwọn aráàlú lójú nípa ìfarajìn iléeṣẹ́ ológun ilẹ̀ wa Nàìjíríà láti dáàbò bo àwọn ọmọ aráàlú àti láti jẹ́ kí àlàáfíà jọba jákèjádò ìpínlẹ̀ Kwara àti àwọn agbègbè rẹ̀. Ó mú dá àwọn èèyàn lójú pé ikọ̀ ológun yóò túnbọ̀ tẹra mọ́ iṣẹ́ ìréde àti gbígbógun ti àwọn ọ̀daràn tó ń dúnkokò mọ́ ààbò ìlú. Ààrẹ Tinubu foríjì Mariam Sanda, obìnrin tó gún ọkọ rẹ̀ lọ́bẹ pa lẹ́yìn tó gbatẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n fún ọdún 6 àti ààbọ̀. Ààrẹ ilẹ̀ wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti foríjìn Mariam Sanda, obìnrin kan tí ilé ẹjọ́ dájọ́ ikú fún lọ́dún 2020 lórí ẹ̀sùn pé ó gún ọkọ rẹ̀ Biliaminu Bello lọ́bẹ pa. Sanda ẹni ọdún 37 ló ti lo ọdún 6 àti oṣù 8 ní ọgbà ẹ̀wọ̀n Suleja kó tó rí ìdáríjì gbà láti ọ̀dọ̀ ààrẹ. Àtẹ̀jáde kan tí agbẹnusọ fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà fi síta ló ṣàlàyé ìgbésẹ̀ náà. Àtẹ̀jáde náà ní ìdáríjì tí ààrẹ fún Sanda dá lórí ìmọ̀ràn tí ìgbìmọ̀ tó wà fétò ìpèsè ìdáríjì fún àwọn ẹlẹ́wọ̀n láti ọ̀dọ̀ ààrẹ gbé kalẹ̀. Agbẹjọ́rò àgbà àti mínísítà fétò ìdájọ́ amòfin àgbà Lateef Fagbemi ló kó ìgbìmọ̀ náà sòdí. Ìgbìmọ̀ náà ní Sanda ń hùwà bíi ọmọlúàbí lọ́gbà ẹ̀wọ̀n tó sì ti fi hàn pé ó kábàámọ̀ ìwà ìṣekúpani tó hù náà. Wọ́n ní àwọn àyípadà rere sì ti bá ìhùwàsí rẹ̀, èyí tí wọ́n ṣàpèjúwe bíi àwòkọ́ṣe rere fáwọn ẹlẹ́wọ̀n tó ti ronú pìwàdà. Àwọn ẹbí rẹ̀ náà tún ti bẹ̀bẹ̀ fún ìdáǹdè rẹ̀ kúrò lọ́gbà ẹ̀wọ̀n nítorí àyípadà rere
tó ti bá a tó sì tún nílò láti lọ́ọ́ máa ṣe ìtọ́jú àwọn ọmọ rẹ̀ méjèèjì. Àánú abiyamọ yóò ṣe èèyàn nílé ẹjọ́ lọ́jọ́ ajé 20 oṣù kejì ọdún 2020 nígbà tí adájọ́ ilé ẹjọ́ gíga nílùú Àbújá gbé ìdájọ́ kalẹ̀ pé Mariam Sanda jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn. Mariam yìí ni wọ́n ló fi ọ̀bẹ gún ọkọ rẹ̀ Biliaminu Bello èyí tó rán sọ́run ọ̀sán gangan lọ́dún 2017. Bí ó tilẹ̀ jẹ́ pé Mariam sọ pé òun kò mọ́wọ́ mẹsẹ̀ lórí ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kan òun náà, síbẹ̀ ó papà fojú ba ilé ẹjọ́. Lẹ́yìn atótónu agbẹjọ́rò fún ìjọba àti igun olùjẹ́jọ́ ni adájọ́ kéde pé Mariam jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án tó sì ní kí wọ́n lọ yẹgi fún un títí tí ẹ̀mí yóò fi bọ́ ní ara rẹ̀. Ṣe ni Mariam wa ẹkún mu nílé ẹjọ́ lórí ìdájọ́ ikú tí wọ́n fún un tó fi mọ́ àwọn ẹbí àti ìbátan rẹ̀ tó wà nílé ẹjọ́. Bí ó tilẹ̀ jẹ́ pé Mariam Sanda pé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ ikú náà, àmọ́ síbẹ̀ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn da ẹjọ́ náà nù tó sì ń ṣe ẹ̀wọ̀n lọ. Ààrẹ Bọ́lá Tinubu kéde lọ́jọ́bọ̀ ọjọ́ 9 oṣù kẹwàá ọdún yìí wípé òun ti ṣe àforíjìn fáwọn ajìjàgbara ọmọ Nàìjíríà kan àtàwọn olóṣèlú tó fi mọ́ ọ̀gágun àgbà kan tó ṣiṣẹ́ nílé iṣẹ́ ọmọ ogun Nàìjíríà sẹ́yìn. Lára àwọn tí ààrẹ Tinubu foríjìn ni Abat Macaulay àti Nnamdi Azikiwe tí wọ́n jẹ́ ajìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gágun Mama Jiya Fasa tí ìjọba Babangida ṣekú pa, Kensaro Wiwa tí ìjọba ọ̀gágun Sani Abacha pa, Farouk Lawan tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin l'Àbújá tẹ́lẹ̀ làwọn míì tí Tinubu foríjìn. Olùdámọ̀ràn ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà tó fọ̀rọ̀ náà léde lójú òpó mọ̀mímọ̀ Facebook rẹ̀ ṣàlàyé pé ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà buwọ́lu àṣẹ ààrẹ láti foríjìn gbogbo àwọn èèyàn náà. Wọ́n tún sọṣẹ́ láabi wọn ò nípínlẹ̀ Kwara. Àwọn agbébọn ṣekú pa adarí ọ̀dọ́, ìyá rẹ̀ fara gbọta ìbọn, jí èèyàn méjì gbé sá lọ lákòókò ìkọlù tó wáyé ọ̀hún. Àwọn agbébọn ṣèkọlù sábúlé Mawogi níjọba ìbílẹ̀ Patigi nípínlẹ̀ Kwara, ṣekú pa adarí ọ̀dọ́ kan, ṣe ìyá rẹ̀ léṣe lákòókò ìkọlù lálẹ́ ọjọ́ náà, èyí tó sọ àwọn olùgbé ìlú sínú ìpayà ìbẹ̀rùbojo. Ìkọlù ọ̀hún ló wáyé láàrin aago 11 alẹ́ sí òru ọjọ́ àìkú Sunday, èyí tó gba ẹ̀mí Yama Nwawodi, adarí ọ̀dọ́ ìlú náà, nígbà tí ìyá rẹ̀ Gógó Fatima faragbọgbẹ́ ọta ìbọn ó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́. Gẹ́gẹ́ bí àwọn olùgbé ìlú ṣe wí, àwọn aṣèkọlù náà yabo ìlú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀, èyí tó ṣokùnfà ìpayà ìbẹ̀rùbojo sọ́kàn àwọn ará abúlé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ nípasẹ̀ ìkànnì Sahara Reporters, àwọn agbébọn ọ̀hún tó jí àwọn olùgbé ìlú 5 gbé lákòókò ìkọlù náà. Ẹ̀wẹ̀, àwọn 3 nínú àwọn olùfarakásá tí wọ́n jí gbé ọ̀hún padà mórí bọ́, nígbà tí àwọn 2 tí wọ́n pe orúkọ wọn ní Ndaji Kadu àti Awao sì wà nígbèkùn àwọn ajínigbé agbébọn ọ̀hún. Olùgbé ìlú kan ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó bani lẹ́rù. Ó ké sí ìjọba ìpínlẹ̀ àti àwọn àjọ elétò ààbò láti darí ikọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò lọ sí agbègbè náà lójúnà láti dènà ìkọlù míì. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ìbẹ̀rùbojo ìpayà bẹ́ sílẹ̀ lágbègbè ìlú Ìdọ̀fìn Odò Àsè, ìlú kan tó wà níjọba ìbílẹ̀ Òkè Èrò nípínlẹ̀ náà lọ́jọ́bọ̀ Thursday, lẹ́yìn tí àwọn agbésùmọ̀mí agbébọn ṣèkọlù burúkú wọn, ṣekú pa àwọn èèyàn 3 nípakúpa, èyí tó mú kí àwọn olùgbé ìlú sá àsálà fún ẹ̀mí ara wọn, fìlú sílẹ̀ nínú ìpayà ìbẹ̀rùbojo. Lára àwọn fídíò àti fọ́tò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn Sahara Reporters ṣàfihàn àwọn olùfarakásá tí wọ́n ṣekú pa, wọ́n yìnbọn mọ́ èèyàn 2, wọ́n gún ọ̀kan nígùnkúgùn pa dojú ikú lákòókò ìkọlù rògbòdìyàn tó tún ti sọ gbogbo apá ẹkùn gúúsù Kwara sínú ìpayà ìbẹ̀rùbojo. Àwọn ó sojú mi kòró sọ fún àwọn akọ̀ròyìn Sahara Reporters pé àwọn agbébọn yabo ìlú lásàálẹ̀ ọjọ́ náà, níṣe ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ń kọlu àwọn olùgbé ìlú nílẹ̀gbẹ́ wọn ṣáájú kí àwọn tó fẹsẹ̀ fẹ́ wọnú igbó tó súnmọ́ ìtòsí agbègbè náà lọ. Ó sojú mi kòró náà sọ wípé àwọn èèyàn ń fi ìlú sílẹ̀ nítorí pé kò sẹ́ni tó mọ̀ bóyá àwọn agbébọn náà yóò tún padà wá sọsẹ́ láabi wọn. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ fi kún pé kò sí àjọ elétò ààbò kankan tó gúnlẹ̀ sí agbègbè náà lákòókò ìkọlù àti ní ẹ̀yìn ìkọlù náà. Ó sọ wípé àwọn kò rí ikọ̀ agbófinró ọlọ́pàá tàbí àwọn ikọ̀ ọmọ ológun, níṣe làwọn aṣekúpani jàǹdùkú náà rìn yan fanda káàkiri bó ṣe wù wọ́n. Inú fu ìpayà ní àwọn èèyàn gbé wà,
ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí ló ń palẹ̀mọ́ ẹrù wọn kó ẹrù wọn tí wọ́n sì ń sá lọ ìlú òdìkejì tó wà nítòsí ìlú náà. àṣẹ Ọlọ́run kọ́ ni fífẹ́ ju ìyàwó kan lọ. Adéwálé Àyùbá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ lẹ́yìn awuyewuye tó gbòde kan láìpẹ́ yìí pé gbajúmọ̀ olórin fújì ní Adéwálé Àyùbá ti kọ ìyàwó rẹ̀ sílẹ̀ àti pé òun kọ́ ló ní àwọn ọmọ tí ìyàwó náà bí. Olùdásílẹ̀ Bọ̀nsúè fújì náà ti ṣe àlàyé kíkún lórí rẹ̀ àti ìyà tó kọ sí fífẹ́ ju ìyàwó kan lọ. Nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Adéwálé Àyùbá ṣe pẹ̀lú ìwé ìròyìn Punch ló ti ní kò sóhun tó jọ pé òun kọ ìyàwó òun Azukaigo Quento sílẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ 6 tó bí fóun kì í ṣe ọmọ àlè rárá. Lásìkò ìfọ̀rọ̀wérọ̀ náà ló tún sọ ìhà tó kọ sí kí ọkùnrin fẹ́ ju ìyàwó kan lọ. Nígbà tó ń ṣàlàyé nípa ìhà tó kọ sí ìyàwó rẹ̀ tí wọ́n ló kọ̀ sílẹ̀ àti fífẹ́ ju ìyàwó kan lọ, olórin fújì náà sọ pé lára nǹkan tí ìròyìn òfégè nípa ìgbéyàwó òun fi ń dùn òun gan nìyẹn. Irọ́ ni ìròyìn náà kò wá láti ọ̀dọ̀ àwọn ẹ̀ka ìròyìn tí èèyàn lè fọkàn tán. Àwọn tí wọ́n kàn fẹ́ pawó sí àpò ara wọn ló ń gbé ìròyìn bẹ́ẹ̀ kiri. Ó ní nígbà tí àwọn gbọ́ ìròyìn náà, òun àti àwọn ẹbí òun kàn rẹ́rìn ni. Ó ní ọmọ 6 ni òun bí, gbogbo èèyàn ló mọ Àyùbá, àwọn ẹbí òun sì máa ń fi òun yangàn ni. Ó ní gbogbo àwọn làwọn mọ̀ pé irọ́ ni, kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣètò ìgbéyàwó tó pàṣẹ rẹ̀. Èèwọ̀ ni kí ọkùnrin máa ní ju ìyàwó kan nílé. Ọlọ́run ṣètò ọkùnrin àti obìnrin kan, kì í ṣe obìnrin méjì, ẹyọ kan náà ni. Ọlọ́run kò dá Ádámù àti Éfà rẹpẹtẹ. Ní àfikún àlàyé rẹ̀, Adéwálé Àyùbá sọ pé òun gbàgbọ́ pé ilẹ̀kùn ìbùkún kan wà lóde ọ̀run, èyí tó máa ń ṣí fún ọkùnrin tó bá ní ìyàwó kan ṣoṣo. Ìbùkún náà máa ń wá láti ara ìyàwó àti àwọn ọmọ tó bá wà nínú ìdílé gẹ́gẹ́ bó ṣe wí. Kódà ó ní àwọn èèyàn míì gbàgbọ́ pé olórin kò lè ní ìdílé gidi nítorí ọ̀rọ̀ obìnrin púpọ̀, ṣùgbọ́n bí wọ́n bá fẹ́yàwó lọ́nà tó tọ́, Àyùbá ní kò lè rí bẹ́ẹ̀ fún wọn. Ó ní òun gbàgbọ́ pé ìdí nìyẹn tí gbogbo nǹkan fi ń da fóun àti ìdílé òun pẹ̀lú, tó jẹ́ pé bí àwọn ọmọ bá béèrè ohunkóhun tí òun kò ní, òun yóò gbàdúrà kíní ọ̀hún yóò sì jẹ́ ṣíṣe. Àyùbá kò ṣàì sọ pé òun ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ òfin lórí akọ̀ròyìn tó kọ ohun tí kò ṣẹlẹ̀ nípa ìyàwó òun. Ó ní òfin yóò ṣe iṣẹ́ rẹ̀, ṣùgbọ́n kí ẹnikẹ́ni má ṣe gba ìròyìn náà gbọ́ rárá. Nípa ẹ̀sìn Islam tó fi sílẹ̀ tó sì di Kristẹni, Adéwálé Àyùbá sọ pé èdè Lárúbáwá tóun kò gbọ́ ló fà á. Ó ní ó rọ òun lọ́rùn láti ka Bíbélì, bá Ọlọ́run sọ̀rọ̀ lédè tí òun gbọ́ ju ti Kùránì lọ, àti pé nígbà tí òun rí i pé Jésù kú fóun, ìyẹn náà tó. Ó ní kò dẹrùn kí ẹnìkan tó kú fún ẹlòmíràn, èyí lòun ṣe gbà á ní Olúwa àti olùgbàlà òun. Mílíọ̀nù kan ẹ̀dà Bíbélì ni yóò jẹ́ pínpín káàkiri ilẹ̀ wa Nàìjíríà ní bíbu ọlá fún Ṣèyí Tinubu láti sàmì àjọyọ̀ ọjọ́ ìbí 40 ọdún rẹ̀. Mílíọ̀nù kan ẹ̀dà Bíbélì mímọ́ ti jẹ́ ṣíṣètò kalẹ̀ fún pínpín káàkiri jákèjádò ilẹ̀ wa Nàìjíríà ní bíbu ọlá fún amòfin Ṣèyí Tinubu, ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ètò pínpín Bíbélì káàkiri fáwọn ọmọ Nàìjíríà ló jẹ́ kíkéde lákòókò ètò ìsìn ìdúpẹ́ tó wáyé lọ́jọ́ Àìkú Sunday ní gbọ̀ngàn National Christian Center l'Abuja. Ètò náà ló jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ àwọn ọ̀rẹ́ Ṣèyí Tinubu tí alága àpapọ̀ ọ̀dọ́ ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristẹni Yowakan Honorable Besochukwu Enwere léwájú rẹ̀. Àwọn tó ṣagbátẹrù ètò náà sọ wípé Bíbélì náà ni yóò jẹ́ pínpín káàkiri nípasẹ̀ àwọn ṣọ́ọ̀ṣì ilé ìjọsìn àti àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ láwùjọ jákèjádò ilẹ̀ wa láti mú ìgbéga bá ìsọdọ̀tun ìwà rere, ìwà àwọn olùdarí àti ojúṣe aráàlú láàrin àwọn ọ̀dọ́ ilẹ̀ wa Nàìjíríà. Honorable Enwere ṣàlàyé pé ètò náà jẹ́ gbígbé kalẹ̀ láti pè fún ìyípadà ìwà ju sísàmì àjọyọ̀ ọjọ́ ìbí nìkan lọ. Ó sọ wípé àkànṣe ẹ̀dà Bíbélì mímọ́ mílíọ̀nù kan ọ̀hún jẹ́ ẹ̀bùn fún ìjọ Kristi àti irúgbìn fún ìsọdọ̀tun ìyípadà ìwà. Ó ní nípasẹ̀ ìgbésẹ̀ ìgbìyànjú yìí, àwọn nírètí láti mú ìdúróṣinṣin, ìkáàánú àti ìfẹ́ padà bọ̀ sípò torí ọmọnìyàn láàrin àwọn ọ̀dọ́ ilẹ̀ wa Nàìjíríà. Ètò ìsìn ìdúpẹ́ ọ̀hún ló wáyé ní àwọn ilé ìjọsìn 40 jákèjádò ilẹ̀ wa Nàìjíríà, ṣètò àdúrà àti iṣẹ́ ìránṣẹ́ bákan náà tó dojúkọ ìsọdọ̀tun orílẹ̀-èdè. Ẹni ọ̀wọ̀ Ìní Upo oníwàásù gbọ̀ngàn ìjọ National Christian Center darí ètò náà tó sì léwájú àdúrà pàtàkì fún mọ̀lẹ́bí ààrẹ Tinubu àti orílẹ̀-èdè lápapọ̀. Àwọn òjíṣẹ́ Ọlọ́run láti àwọn ìjọ ẹlẹ́kùnjẹkùn ṣàpèjúwe ètò náà gẹ́gẹ́ bí ètò pàtàkì pàápàá
pàápàá jùlọ lákòókò ìkọminú nípa kíkọ ìwà rere sílẹ̀ láwùjọ. Nínú àtẹ̀jíṣẹ́ tí wọ́n kà lórúkọ lọ́jọ́ ìbí, Ṣèyí Tinubu fi ọkàn ìmoore rẹ̀ hàn sí àwọn tó ṣagbátẹrù ètò náà. Ó jẹ́ kó di mímọ̀ pé ìgbàgbọ́ àti ẹ̀kọ́ ìwà rere ṣe pàtàkì fún jíjẹ́ ọmọ orílẹ̀-èdè tó kún fún ìwà ọmọlúàbí àti fún ìdàgbàsókè orílẹ̀-èdè. Àwọn bíbélì ìpín àkọ́kọ́ ni yóò jẹ́ pínpín káàkiri fún àwọn ilé ìjọsìn, ilé ìwé àti àwọn ilé-iṣẹ́ ìránṣẹ́ tó jẹ́ tọ̀dọ́ jákèjádò ilẹ̀ wa lọ́sẹ̀ tó ń bọ̀ yìí ló jẹ́ gbígbé kalẹ̀ lákòókò ètò ìsìn ìdúpẹ́ náà. Àlàyé ọ̀rọ̀ rèé o, tí ẹgbẹ́ ASUU fi gùn lé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì. Ẹgbẹ́ àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fásitì ti kéde ìgbésẹ̀ bíbẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì ní gbogbo ilé ẹ̀kọ́ gíga tó jẹ́ ti ìjọba bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá ọdún 2025. Ààrẹ àpapọ̀ fún ẹgbẹ́ ASUU ọ̀jọ̀gbọ́n Chris Piwuna ló kéde ìyanṣẹ́lódì náà níbi àpérò àwọn akọ̀ròyìn kan tó ṣe ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Àbújá lọ́jọ́ Àìkú Sunday. Ọ̀jọ̀gbọ́n Piwuna sọ pé kò sí ìgbésẹ̀ kan sàn láàrin ẹgbẹ́ náà àti ìjọba àpapọ̀ láti dá wọn dúró láti má gùn lé ìyanṣẹ́lódì tí wọ́n ti ń gbèrò náà. Ó ní ìkìlọ̀ ọlọ́jọ́ 14 tí àwọn ti fi léde láti ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 ní ọjọ́ ti lọ lórí rẹ̀ láìsí èsì kankan láti ọwọ́ àwọn aláṣẹ tí ọ̀rọ̀ náà kàn. Ó ṣàlàyé pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga fásitì tó jẹ́ ti ìjọba àpapọ̀ tí wọ́n ti ń ṣe ẹgbẹ́ ASUU ni àwọn ọmọ ẹgbẹ́ kò ti ní ṣiṣẹ́ bẹ̀rẹ̀ láti ọjọ́ Ajé Monday ọjọ́ 13 oṣù kẹwàá. Ó fi kún pé ìgbésẹ̀ náà ń wáyé lẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ ti fẹnukò níbi ìpàdé àwọn aláṣẹ ẹgbẹ́ tó wáyé láìpẹ́. Ní ọjọ́ 28 oṣù kẹsàn-án ọdún 2025 ni ẹgbẹ́ ASUU ti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 14 láti dáhùn àwọn ìbéèrè àwọn tàbí kí àwọn bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì. ASUU nínú àtẹ̀jáde kan lẹ́yìn ìpàdé ẹgbẹ́ náà fẹ̀sùn kan ìjọba àpapọ̀ pé wọn kò ṣe ohun tí àwọn ń fẹ́ tí wọ́n sì ń dẹ́yẹ sí àwọn àti pé gbogbo ìfẹnukò tí àwọn ní kò so èso rere. Ní oṣù kẹjọ ọdún 2025 ní àwọn ẹgbẹ́ ASUU ní ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láti fi rán ìjọba létí láti dáhùn àwọn ìbéèrè tó ti wà láàrin wọn fún ọjọ́ pípẹ́. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n ní gbogbo ìwọ́de tí àwọn ṣe ní kò so èso rere. Ó ní ohun tó fojú hàn báyìí ni pé ìjọba àpapọ̀ àti ìpínlẹ̀ kò náání ètò ẹ̀kọ́ àti ìgbáyégbádùn àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga rárá. Ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí ẹgbẹ́ ASUU yóò gùn lé ìyanṣẹ́lódì. Ní oṣù kejì ọdún 2022 ni ẹgbẹ́ ASUU gùn lé ìyanṣẹ́lódì olóṣù kan láti fi ṣèkìlọ̀ fún ìjọba láti mú àdéhùn tí wọ́n ṣe fún ẹgbẹ́ náà ṣẹ. Ààrẹ ẹgbẹ́ ASUU nígbà náà ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke fi àtẹ̀jáde kan sórí ẹ̀rọ ayélujára Twitter rẹ̀ pé àwọn yóò gùn lé ìyanṣẹ́lódì ṣùgbọ́n ìfẹ́ àwọn ọmọ ẹgbẹ́ àwọn ṣe pàtàkì. Ní ọjọ́ 15 oṣù kọkànlá ọdún 2021 ASUU fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọ̀sẹ̀ 3 láti dáhùn gbogbo ìbéèrè àwọn ṣùgbọ́n tí ìjọba kùnà láti ṣe. Nígbà tí ó sọ̀rọ̀, ọ̀jọ̀gbọ́n Osodeke ní láti oṣù kìíní ọdún 2021 ní ìjọba àpapọ̀ ti ṣe àdéhùn fún àwọn ṣùgbọ́n tí wọn kò ṣe àmúṣẹ rẹ̀ títí inú oṣù kejìlá. Ní ọdún 2020 oṣù 8 gbáko ni ASUU fi yan ìyanṣẹ́lódì. Ìyanṣẹ́lódì náà bẹ̀rẹ̀ nínú oṣù kẹta tó sì parí nínú oṣù kejìlá lẹ́yìn tí ìjọba àti ASUU tọwọ́ bọ ìwé àdéhùn. Lẹ́yìn èyí ni ìjọba kéde pé àwọn ti fún ASUU ní 30 bílíọ̀nù náírà ṣùgbọ́n ASUU ní àwọn kò tí ì rí omi ra débi tí àwọn yóò rí ẹ̀jẹ̀ títí di àsìkò yìí. ASUU ní ìjọba kò tí ì mú àdéhùn wọn ṣẹ nítorí náà àwọn ò lọ sinmi díẹ̀ náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Yóò sì dára fún yín.